Hi guys, Ekaro, Shewapa. So let me just address this real quickly. Lizzie and Jory, happy weekend. Báwo ni ṣó sùn dáadáa? Ṣó sùn dáadáa? Mo mọ̀ pé wàá sùn. Oh, lè má sùn, you go sleep, I know. But Lizzie and Jory, let me just tell you. Sori ibi tó yí ọwọ́ ẹ lọ ní alẹ́ àná yẹn padà ńbẹ̀. Sori ọ̀dọ̀ Fola àti àwọn ọmọ ẹ̀ tó yí ọwọ́ lọ lánàá yẹn padà ńbẹ̀. Ó ní pé nǹkan tí Confy ṣe fún ẹ wípé ara Fola ni wàá ti gbẹ̀sùn ẹ̀. Don't try that. Àbúrò ìyá ti tèmi ló bí Fola o. Àbúrò ìyá mi ló bí Fola. Àbúrò ìyá ti tèmi òun ló bí Fola. Má lọ síbẹ̀. Tó bá dé ọ̀dọ̀ Fola wá bá mi bẹ̀. So àwọn commenters ẹ, àwọn sympathizers ẹ ṣe máa sunkún ẹlẹ́ẹ̀kejì. Ẹ ṣe máa sun ẹkún ẹlẹ́ẹ̀kejì. Ó ní pé nǹkan tèmi ṣe fún ẹ yẹn. Olóòní ò ní sọ̀rọ̀ pé ọ̀dọ̀ Fola ni wàá lọ. Ó ní wàá lọ attack Fola. Ó ní wàá lọ attack àwọn ọmọ ẹ̀ tán bá bí baba ńlá kú bàbá ẹ̀ dáa. Jẹ́ ń rí ẹ kó gbé Fola hanu. Ó ti rí nǹkan ayọ̀ tó ń bọ̀ níwájú ọmọ yẹn. Ó rí nǹkan ayọ̀ tó ń bọ̀ níwájú ọmọ yẹn. Ó wá sọ wípé wàá gbé Fola hanu tí wọ́n bá bí baba ńlá kú bàbá ẹ̀ tán bá bí dáa. Jẹ́ ń rí ẹ lọ́dọ̀ Fola. You will know what I am made of. Story tó wà fún ẹ sìn ó pọ̀ gidi. Sórí story mi lánú ẹ wọ́n ti gbé fún mi, wọ́n ti download ẹ fún mi. Mo máa gbé wá sórí ìkànnì. Ṣó mọ̀ pé TikTok ló máa bí ẹnu. Ṣó mọ̀ pé orí page mi ó bí ẹnu gan. Orí page mi máa ń bí ẹnu, kò sí nǹkan kan tó lè ṣe. Kò sí anything tó lè sórí page tó ń wò inú TikTok gan dùn. Inú TikTok ó ń dùn. Wọ́n bá mi gbé kí wọ́n họ̀kẹ́ kiri bí gálà ni. Sórí page mi inú TikTok dùn gan. I am a good customer today. Kò sí nǹkan tó lè ṣe. Sórí kò jáwọ́ ẹ̀yin commenters ẹ sọ fún Lizzie ẹni kò jáwọ́ lọ́rọ̀ Fola o. Àbúrò ìyá ti tèmi ló bí Fola o. Ẹ jọ̀ọ́ ṣé máa la ojú mi lẹ̀ kí Lizzie kó máa drag àbúrò ti tèmi kò jọ. Àbúrò ìyá mi ló bí Fola. Tí o bá mọ̀ tí láti ò bá sọ fún ẹ tẹ́ láti nínú kó bí láti léèrè wò láti á sọ fún ẹ àfi tí ò bá fẹ́ sọ fún ẹ àfi tó bá ń pe àfi tí láti bá ń pe ajá lọ́bọ̀ fún ẹ lókù. Fi ọmọ yẹn sílẹ̀. Fi àbúrò tèmi sílẹ̀ wò wá tẹ́ kọjá beyond repair. Phase 1 la ṣe lánàá yẹn. Phase 2 la fẹ́ ń tà ẹ̀. Àwọn story ẹ tó bá dín gan òun ibẹ̀ là ń lọ yìí. Nǹkan tó ṣe tó fi jẹ́ wípé oh my God, but fi Fola lẹ̀ sórí fídíò yìí èmi wá fi kìlọ̀ fún ẹni pé jáwọ́ lọ́rọ̀ Fola. Create content ẹ òun wá nǹkan tó fẹ́ máa sọ tó jẹ́ pé views máa fi wá sórí page àbí òun wá nǹkan tí wàá máa sọ tó jẹ́ pé 1 million yẹn ó fẹ́ verify ẹ̀. Create content ṣe bí oní tíátà ni ẹ má gbé anybody hanu. Tó bá gbé anybody hanu I'm still with you. I'm still with you. You get it? If you don't get it, forget about it.